bá wẹ̀ mọ́ ẹ pé kí wọ́n ó jíire lópò lé kó wà fẹ̀rùkùṣù ẹ pé kí wọ́n ó jíire nísà tiwọn báláyìnkẹ́ bá ti jíire àbùṣebùṣe. ǹjẹ́ aláyìnkẹ́ gbéra ńlẹ̀ kó dìde gbéra ńlẹ̀ kó dìde ọmọ olówó òdùrú gbéra ńlẹ̀ kó dìde ní lọ́jọ́ àbí ọ̀sáyé o. orí ọmọ agbọ́lá àgbà ló ń dà yìí o àgbà kì í kan ní ju báyìí lọ òkú ọdún òkú oríire. mo bá ọ dúpẹ́ ogójì ọdún láyé bá wà sábà o ẹni bá mọ núrò ní mọ̀ pẹ́ dá mo bá ọ dúpẹ́ lọ́wọ́ olúwa ọba ó ṣe má yabara mórè jẹ kó gbéra ńlẹ̀ kó wá fijó sọrí ọpẹ́ fọlúwa. n ò rí wọn ní lọ́dún orógbó níṣẹ́ lórógbó ń gbó káká wọn ní lọ́dún obì agorí àtẹ tọmọtọmọ wọn ní bọ́dún bá ti ń dun kòrògùn àpààrọ̀ aṣọ lóko. wò ó ọdún èyí á jákọ̀tún fún ọ nínú gbogbo ọdún tó o ti ń ṣe. ire owó á wá ọ wálé ire ọmọ á wá ọ wálé àtà ikú baálẹ̀ ọrọ̀ nínú ọlá ńlá. n ò ní táwọ́ náà ò ní gbòkú ọmọ ṣe. ìbànújẹ́ ò ní kàn ọ́ láyé ń bí tọmọtọmọ àmì Èdùmàrè. Nàfísátù Abíọ́dún Oyinlọ́lá ọmọ Agboola Aláyìnkẹ́ tiwa. ojú àṣà kì í ríbi tàwòdì kì í rọ́rọ̀ láyé ń bí ò ní fọwọ́ gbòkú ọmọ sin a ò ní tilé rẹ̀ ròkú jáde a ò ní tòde ròkú wọlé rẹ̀ lágbára Olúwa. bọ́dún bá ti ń dùn ọdún á máa dùn sí rere fún ọ ní àkọ́tún oore lọ́tún lọ́tún ò ní fọwọ́ kàn sàlẹ̀ àpò láyé ń bí ò ní wájé tì wàá rájé jẹun. lẹ́ o kú léde bàbá rẹ̀ tó relé ogbó ń jọ sí Alhaji Chief Kamarudeen Ajíṣafẹ́ Agboola tiwa níta Ọ̀ṣìn lábẹ́ Olúmọ. kólúwa ó dẹlẹ̀ fún bàbá kó jọ̀wọ́ kó tẹ́ bàbá sáfẹ́fẹ́ rẹ̀ níwájú tó dojúkọ kólúwa jẹ́ ó dáa èyí tí bàbá fi sílẹ̀ kó má parun láéláé o. Abíọ́dún ọmọ olówó òdùrú ọmọ olówó òdùrú jẹ́ ń bá ọ̀rẹ́ lé nílé lábẹ́rẹ́ jọ. wọ́n ń pẹ́ kì í jà ẹ́ kì í rọ́rọ́ bá yọ tàwí ìmẹ́nu kúrò tẹ́ fi ń ṣọlá nílé ọmọ abẹ́bẹ́ joyè. n ò rí a jẹ́ pé mo bá mọlé olóòlà tó kọlà àtẹ́wọ́ ó yẹ kí n bá yín dúpẹ́ owó abẹ́ni àfàìwá mọlé olóòlà tó kọlà àtẹ́wọ́ mo yá bọ́mọ lábẹ́rẹ́ jọ lọ. ìwọ lọmọ asunkúngbadé ọmọ asunkúngbadé ọmọ abẹ́bẹ́ joyè ọmọ afọwọ́ mẹ́wẹ́wàá gboyè nílé òwú. Kòríọlá ọmọ olóhùn kàn sílé ẹ wá dákun ẹ bá mẹ́ba lọ́rọ̀ wù pé kó bá òun olóhùn kàn sí òde lọ. òwú la kọ́dá àní ẹ mọ́jìyàn rárá bẹ́ẹ̀ dòwú ẹ bèrè nílé ọmọ ajífẹ́gbé ṣeré. ni mo ṣe ń pé ẹni fẹ́ mọ lákè ẹ pé kí wọ́n relé àké èèyàn tó fẹ́ mọ lóko ẹ pé kí wọ́n darí rọ̀nà òkú. èèyàn tó fẹ́ mọ lẹ́gbàá lákè ẹ pé kí wọ́n relé olówó òdùrú lọ́rẹ̀ ṣàná nílé ọmọ lábẹ́rẹ́ jọ níbi ẹ̀mẹ̀ṣọ́ pọ̀ jogun lọ. láò yeye Mercy yeye Davido okú ọdún okú ìyèwò àṣẹ ìṣàmọ́dún lágbára Olúwa. ǹjẹ́ bó o bá délé kó o bá ń kí màmá mi rẹ ìyá ọba yèyé Bísóyè. dókítà Olúṣọlá Ìmísí òwò ní kí ọ ọ̀mọ̀wé akéwì ìgbàlódé tí ń gbé lórí ayélujára. kádániwáyé ó má pọdún èyí láṣẹ mọ fún ọ o kó o tún ṣe púpọ̀ nínú owó nínú ọlá ńlá ká tún ríra bó dẹ̀ mí.